problem nígbèsí ayé yín Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ ẹ má sọ wá dà kọ́ tẹ́ máa fi ní problem all over ẹ wá àbá yín sọ ẹ̀yin ọba tẹ́ bá jẹ́ terrorist tẹ́ ń kó bandit pamọ́ tẹ́ fífi àjà wa ọmọ Yorùbá ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe àbá yín ṣeré o ọbẹ̀ tán lẹ́bẹ̀ sí ṣe rádaràda tí fáwọn bá tiẹ̀ yan yín tó bá yẹ pé olóṣèlú náà ló lọ yan yín tó bá yẹ pé olóṣèlú dáadáa ni gbogbo ìlú ó máa dáa tó bá yẹ pé olóṣèlú tó yàn yín ó dáa ìlú máa dáa náà ọba tó jẹ sílùú òtòrò ń ṣọba dáadáa náà kí lè bá mi fà àrùn ojú ni náà mo wá kìlọ̀ fún yín kẹ́ mọ̀ ọ̀kọ́ tẹ́ ń ṣe tó bá jókòó sí pálásì ẹ̀ tó ń ta ògo àwọn ará Ilé Ifẹ̀ tẹ́ ń ta gbogbo ilẹ̀ Yorùbá fáwọn China ẹ dúró lórí ọwọ́ yín ẹ fi mílẹ̀ sí tèmi ẹ yẹ kí ni wọ́n máa ṣe Yorùbá nation mi jẹ́jẹ́ ṣé ń gbọ́ ẹ yẹ kí ni wọ́n máa ṣe Yorùbá nation mi jẹ́jẹ́ Ọọ̀ni of Ifẹ̀ tó bá gbé terrorist nìyí ọlọ́ọ̀gọ́ máa mẹ́yìn gan fúnra yín balẹ̀ gbogbo àwọn tẹ́ ìran sí wa pé kí wọ́n máa àtáàkì wa bàbá tẹ́ bá try nonsense nílẹ̀ Yorùbá bàbá ẹlọ́mọ̀kọ́ tẹ́ ń ṣe o kẹlọ́mọ̀kọ́ tẹ́ ń ṣe tí má dákẹ́ tí má sọ̀rọ̀ kó ṣe pé bá mo àlọ́rọ̀ tá bá sọ o gbogbo ẹ̀yẹ ẹrú ọba táyé Yorùbá ti fẹ́ bàjẹ́ ẹ má wà sàbùnú wọn táyé Yorùbá ti fẹ́ bàjẹ́ kẹlọ́ máa gbọ́ wọ́n mọ̀ wá sí stúdíò ní kẹlọ́mọ̀kọ́ tẹ́ ń ṣe tó bá ń gbá lórí yóò ń gbá lórí tàwa náà ṣé ń gbọ́ mi tó bá ń gbá lórí yín ó ń gbá lórí tàwa náà abẹ́ ti yá wèrè àtẹ̀yà tó lórí burúkú ọba yín ogun fẹ́ pa ọgbọ́n yín ni ṣé dàdé máa dì ní ẹ wá ẹ lọ farabalẹ̀ gan o tẹ bá rò pé tẹ́rọ́rìsì lẹ́ni gbogbo àgọ́ máa di ẹ̀rọ sí gbòòrò ṣé fẹ́ sórí burúkú ni àtẹ̀yà tó bá yín ṣé fẹ́ yá wèrè ni ẹ lọ farabalẹ̀ gan o ẹ̀yin lẹ súnbọ̀ débi tó dé yẹn o ẹ má rò pé gbogbo àlẹ́ máa lé kúrò lẹ̀ Yorùbá ẹ wá ẹ lọ farabalẹ̀ gan tẹ́yìn máa ń bìlì pẹ̀lú lásàsìn ẹ̀yin kọ̀ọ̀kan lè lásàsìn o ẹlọ́mọ̀kọ́ tẹ́ ń ṣe ṣẹ́gbọ́ ẹ̀yẹ ẹrú ọba ẹlọ́mọ̀kọ́ tẹ́ ń ṣe kẹ́lẹ́jẹ́ kórí yín máa pé táyé yóò bá ti fẹ́ bàjẹ́ kẹ́ dó sí pálásì yín kẹ́jẹ́ tẹ́rọ́rìsì yín kẹ́ máa pa àwọn tẹ́ ń pa ẹ bá wà sọ́dọ̀ tàwa mọ́ o ẹ jẹ́ torí Ọlọ́run mo ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ni mo kọ̀ wò pé kí n máa rẹ̀spẹ́tì yín bọ̀ tẹ́ bá fẹ́ rẹ̀spẹ́tì ara yẹn wa a máa wọ́ya yín lẹ̀ ṣẹ́ ti ya wèrè ni nàdé máàdì ni ṣé torí pé àti ẹ̀sìn wá ń ṣọmọlúwàbí à ń ṣe Yorùbá nation wa pẹ̀lú package ẹ wá rò pé ẹ wá máa gùn agàràgàrà ẹ wá ìwé ẹrú ọba kọ̀ọ̀kan tó bá ṣe olórí burúkú tó bá lọ mẹ́sẹ̀jì mi ní mẹ́sẹ̀jì tí ó dáa wá ṣé wọ́n bá mi ṣe yín ni ṣé tá a bá sọ pé a fẹ́ gba Yorùbá nation ṣé kò ṣe kò ẹgẹ́ support wa tó bá ẹgbẹ́ lóòótọ́ ẹ̀ kì í ṣe bandit ẹ wá káwọn terrorist jọ ẹ ń pa àwọn citizen nílùú a lè sọ fún yín pé tó gẹ́ ẹ̀rẹ̀ fẹ́ gbà ṣáyé yín fẹ́ bàjẹ́ àtẹ̀yìn àtàwọn bá yín ni ẹ fẹ́ ṣòfò ni ẹ wá ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe o ẹ lọ́mọ gbogbo paratẹ́gàn paratẹ́ ń ṣe bí dìdìrín tẹ́ ń ṣe bí wèrè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ láwọn àbíkò ẹ lọ́mọ kan tẹ́ ń ṣe mi ò ní sá fún yín o kẹlẹ́ bá mọ̀ kan tẹ́ ń ṣe èmi Saheed wà láì mú fọlọ́ bàbúrà mi ò ní sá fún yín ṣé ti padà yá wèrè ni àbákùntẹ́ kó sọ́run disturb orí yín ni sórí burúkú fẹ́ bá yín nínú pálásì ní ẹlọ́mọ kan tẹ́ ń ṣe jọ ẹ wá sọ fẹ́ mi pé ìjọba máa tó mú mi ọlọ́mọ apá ayé yín jẹ́ àtẹ̀yìn gbogbo dà prince àti gbogbo yín tẹ́lọ pàrà mi lórí ayé yóò ní dá ẹ̀ ní ṣoríire èmi lẹ́lọ pàrà ṣe rò pé ṣeré wà lẹ́nu àwọn akọ̀ bá yín ṣeré tẹ́ bàbá wa ṣeré ẹ wà ẹlọ́mọ kan tẹ́ ń ṣe o èmi wò pé kí n má joyè àgbà tí tó lómi nínú tó ń pariwo tẹ́lẹ̀ ni wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ ẹlọ́mọ kan tẹ́ ń ṣe Ọọ̀ni of Ifẹ̀ ẹlọ́mọ kan tẹ́ ń ṣe gbogbo àwọn boys tẹ́ ìran wa ẹlọ́mọ kan tẹ́ ń ṣe kẹ́kẹ́ kórí yín máa pé torí yín bá burú orí tàwa náà ó ń gbá lórí tàwa náà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ́ o ẹ wá ẹ má tó kọlẹ̀ ti very soon mo fọ́ náà bá búra ṣé rò pé má máa gùn ágàràgàrà ní ewó ní wéré ẹ wá ẹlọ́mọ kan tẹ́ ń ṣe sẹ́ wá ọ̀gbẹ́ni Ọọ̀ni of Ifẹ̀ àbí kílẹ̀ pé ráyín tẹ́ fi ráyín jóye wèrè ẹlọ́mọ kan tẹ́ ń ṣe kí mo sọ fún yẹn ẹlọ́mọ kan tẹ́ ń ṣe èmi ò kí mi ò ń jáde wá para o bọ̀ tó bá sọ pé wèrè ní ẹwèrè lèmi náà tí olórí burúkú ní gbogbo àwọn àtàwọn tẹ́rọ sí mi tí olórí burúkú ní gbogbo yín ni ẹ wá ẹ lọ farabalẹ̀ jọ tó bá yẹ pé torí Yorùbá nation matter torí country Nigeria country matter ẹ lọ farabalẹ̀ gan o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ ẹ lọ farabalẹ̀ mọ́dà kó calm down ẹ lọ farabalẹ̀ gan tẹ bá ṣe wèrè má ṣe yá yín dànù tẹ bá ṣe wèrè má ṣe yá yín dànù ẹ wá gbogbo alájọ nílẹ̀ Yorùbá bàbá ẹ ló nílẹ̀ Yorùbá ni ó máa lẹ̀ mọ́ mi ọmọ ọkọ ni mi nílẹ̀ Yorùbá àbọ̀lórí burúkú ni gbogbo yín ṣá ẹ lọ farabalẹ̀ gan o ẹ lọ farabalẹ̀ tẹ bá ṣe normal studio level yìí kẹ bá ṣe tẹ bá pàdé mi wọ́n náà wọ́n ẹ bá parun àbáyé yín fẹ́ bàjẹ́ ni
ẹ wá ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe sẹ́ẹ̀ ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe tó bá yẹ pé tí Yorùbá nation ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe mi àná lè jókì o ẹ wá ẹ lọ dúró síbi tán lọ́ọ́ fi yín sí o ẹ bá lọ ṣe bí wèrè ẹ wá a máa jáde fún yín tán ṣé olórí burúkú ni yín ni àbáyé àwọn ọba yìí wo ọba olórí burúkú tó gbéra sí balance tó ń ṣe dáadáa àbáyé gbogbo yín fẹ́ bàjẹ́ papọ̀ ni ẹ wá ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe sẹ́ẹ̀ ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe ẹ wá pẹ́ńbí bẹ́tà kí n pẹ́ láyé o pẹ́ńbí ó bẹ́tà kí n pẹ́ láyé ẹ tó ti sáyé kú tẹ́lẹ̀ ràn ní o ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe o anybody fucking anybody bá padà WhatsApp mi ayé ara máa pa yá ẹ ni ṣé ń ṣeré ni ṣé ń wáìnì mi ni nàlẹ wáìnì mi tí bá ti ń ṣọmọlúwàbí mo mọ nǹkan tí mo ń ṣe ọba tí ò bá pọ́nra ẹ̀ lé wọ́n yẹ̀yẹ́ yá ẹ wá òun tẹ́rọ́rìsì ó pa àwọn èèyàn nílùú wọ́n lè sọ fún yín pé kẹ́ dáwọ́ dúró lè fẹ́ dáwọ́ ẹ̀ dúró Ìgbòho ṣàǹbá yín sọ lẹ́rọ̀ lè fẹ́ gbọ́ wá fẹ́ sọ̀rọ̀ ayín dáadáa dé orí tẹ́rọ́rìsì ẹ fẹ́ máa pààyàn káàkiri ìgboro kò ní dá fún yà yín ní sóríye àtẹ̀yìn àti gọ́ọ̀mẹ̀ntì tẹ̀jọ kóra yín jọ ayé yín máa bàjẹ́ tọmọtọmọ ní ní jèrè ẹ wá ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ kẹ́ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe o ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe gidi tẹ́ bá ní wèrè kú alẹ́ bí yẹ̀pẹ̀ ẹ wá máa wọlé èèyàn ẹ lọ máa búṣà èèyàn mọ́lẹ̀ ẹ lọ máa pààyàn ẹ ti wá sọ ẹran èèyàn ẹ ti sọ odidi ẹran èèyàn ẹ ti sọ di ẹran màálù ẹ ti sọ ẹran èèyàn ẹ ti sọ di ẹran ewúrẹ́ àbí kò fẹ́ dá fún yín ògùn tẹ́ ń ṣe yẹn fẹ́ báyé yín jẹ́ ni nàdé má di ni ẹ wá ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe o ẹ lọ mọ nǹkan tẹ́ ń ṣe ọ̀gbẹ́ni tó sọ pé díẹ̀díẹ̀ yẹn ọ̀gbẹ́ni wá bá mi delete message yẹn lójú ẹsẹ̀ màgbé ya ẹ̀ ṣe pé mo bá yín ṣeré ṣẹ̀rọ̀ pé ọ̀rọ̀ mẹ́díà ni mo wá ṣe ni ẹ wá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ kẹ́ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe ẹ lé gbogbo ẹ tó bá ti sòótọ́ ọ̀rọ̀ nílùú ẹ máa lé wọn pa silent ẹ máa lé wọn pa ṣọ́bà mi ṣe yá yín ni ṣẹ́ ti yá wèrè ni ẹ wá ẹ má lọ wá sí sáìdì ọ̀dọ̀ mi o kẹ́ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe bàbá mi jẹ́ mílítì kò jẹ́ mílítì mi ló ya anybody o máa bọ́ síta fún yín fúnra ẹ wá àwa yúùtù gan bá ṣe wáyé gan àwa yúùtù à ń bínú lọ́wọ́ ẹ pa wá díẹ̀díẹ̀ ẹ pa wá díẹ̀díẹ̀ nílùú ẹ lè fẹ́ ká dákẹ́ àbọ̀lọ́fẹ́ bá yẹ yín jẹ́ ni ẹ bóyá ẹ̀mí tẹ́ wéèsì lọ́wọ́ náà ẹ bóyá àwọn ẹ̀mí tẹ́ ti wéèsì náà gbogbo àwọn Yorùbá nation gbogbo àwọn ọmọ Yorùbá wọn ò ní fọkànbalẹ̀ mọ́ wetin dey sup gangan ẹ wá sọ pé ẹ̀yin kan politician ẹ sọ pé ẹ̀yin kan kìíní àwọn ọlọ́fẹ́ bá yẹn jẹ́ iṣẹ́ àwọn bá mi ṣe ya yín ni mo ní kí wọ́n gba yín wọn má ta nǹkan tó yẹ pé máa padà fi ní problem anywhere tẹ bá lóògùn gbogbo nǹkan ẹ̀ lóògùn iná o a máa bá yín fa àbíwèrè ní yàrá ya yín ni na dey wine me ẹ jọ tí n bá ń lọ jẹ́jẹ́ mi ẹ̀yin tẹ bá jẹ́ ẹrú ọba ẹ pákó ẹ̀ lẹ́ máa lọ tí yín tó bá ti wá tọ́ mi ò lè escape ṣé ń gbọ́ mi tẹ́ bá ti wá tọ́ mi ìwọ tó ní I talk too much tó bá ti bí bàbá ẹ̀ lẹ́kọ̀ọ́ kú bàbá ẹ̀ rẹ̀ bára mẹ́sẹ̀gì mi ní WhatsApp tó náà bá ní báyé yín jẹ́ a ti try fún yín tó nà ẹ pa àwọn èèyàn wa a lè sọ fún yín pé kò tẹ́ wa lọ́rùn ṣé jà wà ń bẹ̀ ni kí ló wá dé tẹ́ wá fẹ́ máa frustrate àwa ọmọ onílùú we are citizens in Yoruba land we are not a slave ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe o mo sọ fún yín díẹ̀díẹ̀ kẹ́ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe ẹ̀yẹ́ ká máa ṣe Yorùbá nation wá díẹ̀díẹ̀ you understand ayé adájàre akànjí mo láìkì ánsà tó fún yẹn ìwọ tó bá ti mọ̀ pé ìṣe mi ò tẹ́ lọ́rùn lórí péjì mi delete ara ẹ̀ kọ́nà tó delete ẹ̀ kúrò láyé ìwọ tó bá ti mọ̀ pé iṣẹ́ mi kò tẹ́ lọ́rùn lórí péjì mi ló wà mí ò sí lórí péjì bàbá àti ìyá ẹ̀ delete ara ẹ̀ tó o bá láìkì nǹkan tí mò ń ṣe lórí péjì mi tó o bá delete ara ẹ̀ Ọlọ́run máa delete ẹ̀ kúrò láyé ó yẹ jẹ́ nìyẹn kò jù báyẹn lọ ẹ lọ́mọ nǹkan tẹ́ ń ṣe ẹ má ẹ fà WhatsApp mi láti pàrá mi mọ́ tẹ́ bá jọmọ ìgboro jù gboro lọ ìtajú ta lọ jẹ́jẹ́ ló sọ pé ká máa ṣe ọmọlúàbí ni wá ẹ má sọ wá dàgbọ́ tẹ́ máa fi ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o bóyá jẹ́ nìyẹn mo kàn ní kí wá gbá yín wọ́n nìní step tẹ́ bá take àwa náà máa take tiwa take and reply ni roko tó ṣe tó bá bá mi fà bàbá ẹ̀ fà tó bá bá mi jà bàbá ẹ̀ jà tó bá rányàn sí mi ti bá escape ọ̀gá ẹ̀yin tẹ́ lọ pàtí àbólórí burúkú ni ìyá yín ṣá ẹ má pàdé wa ṣẹgbọ́ ẹ má pàdé wa ẹ̀yẹ take nonsense step kẹwò bí ẹni kọ̀lẹ̀tì àbínàdé máa dì ní
èmi nìkan ni mo wá kìlọ̀ fún yín sìn bọ̀ mo wá kìlọ̀ fún yín ni tẹ́ bá wá ẹ̀ ní pé lọ ẹ̀rọ ajẹ́ ká dúró tiwa jẹ́jẹ́ báyìí sí ẹ ti sún wa kò giri ara ní aráàlú gidi ẹ lọ́mọ ọkọ tẹ́ ń ṣe o bàbá yín sọ́kẹ́ máa gbọ́ ace jẹ́jẹ́ mi ni mo jókòó mi ò wá sí pálásì yín tó bá ní nǹkan tẹ́ ṣe tó wrong ọba alẹ̀ yóò bá lẹ́lẹ́ jẹ tàbá dẹ̀ bá yín wí àtó bá yín wí àwa aráàlú lẹ́sọ́pẹ́ fẹ́ wá sìn